Africa Content TV. Your Monday will be acting governor. Torí pé èmi ń lọ ọ̀nà níbi. Weekend yìí ni tó bá di Monday tí o bá ti já kúrò wo já parí yẹn. Nǹkan mẹ́ta péré ni mo fẹ́ sọ. Àwọn àgbélé wà tó bá sọ̀rọ̀ ọ̀ kí ọ̀rọ̀ wà tó bá sáàyè ní èmi kò sáàyè kò tún sọ. Ẹ̀rí pé omi tuntun òjò so kò sáyè kò sí sọ̀rọ̀. You got three things. The first one, Ṣeun Olúfadé, Ọ̀nàlá àti Ìbàdàn North Local Government. Àwọn ni wọ́n ṣe ọ̀nà yìí o. Àwọn ni wọ́n ná owó bẹ̀. Sọ àwọn tí wọ́n bá ń sọ pé local government ò ṣe kankan. Àwọn náà ti wà ní ìjọba rí kí wọ́n sọ tí local government ti ṣe. Some of them wọ́n ti ṣe chairman local government ti Ìbàdàn náà ti rí. Ẹ jẹ́ kí wọ́n sọ nǹkan tí wọ́n ṣe nígbà tí wọ́n jẹ́ chairman local government. Tí wọ́n bá sọ àwọn àti pé wọ́n ṣe nǹkan tó dá. Abẹ́rẹ́ sí ní sí ìsọ̀gbà. Ní local government, tẹ́ bá fún wọn ní state, wọ́n extend ẹ̀ sí state ni. Ṣé wọ́n fún wọn láyè rárá àbọ̀? Ní Ọ̀yọ́ state, local government, wọ́n ṣiṣẹ́. Nǹkan ẹlẹ́ẹ̀kejì, mo fẹ́ sọ fún ẹ̀yin tẹ́ wà nínú ọjà Bódìjà. Ìgbà tí mo ń contest election ní 2016, ìsọpákó àwọn tó wá láti sọpákó yẹn dà. Ẹ̀yin ìsọpákó ẹ̀rọ nígbà yẹn pé ẹ̀yin ìsọpákó ẹ̀sìn níbi ẹ̀. Ẹgbẹ́ mi dáadáa. Ẹ̀yin bí náà bàbá ṣe wá dé. Àwọn ìsọpákó. Wọ́n sọ fún mi ní 2014, 2015. Ẹ máa gbọ́ ọjọ́ ẹ ṣe fún mi ní mo fẹ́ gbogbo ẹ. Mo lọ ṣe campaign lọ́dọ̀ wọn ní 15. Wọ́n ní kí wọ́n dìbò fún mi. Wọ́n ní tí mo bá lè báwọn kó gbogbo sawdust tó wà ní ìsọpákó àwọn á dìbò fún mi. Mo wá bá wọn kó gbogbo sawdust yẹn. Ìwọ́wọ́ òdìbò fún mi. Ẹ̀dìbò fún mi ní 2023. Ìgbà tá a tún wá báyìí pé kẹ́ ẹ dán ẹ̀dìbò fún so ẹ ti ṣe dáadáa ń sìn. Dáadáa lẹ́yìn ṣe yẹn náà ni mo fẹ́ kẹ́ ẹ máa ṣe o.
pẹ́sẹ̀ sí wa lọ́wọ́ ènìyàn agbára. Ẹ má wọ́n ní mọ́tò yìí tó bá di ẹsẹ̀ àáfin. Ẹ sọ pé ẹ fẹ́ kí a ṣe ọ̀nà tó lọ sí àwọn inú ọjà. Ẹ mọ̀ pé èmi ti wà lọ́nà Àbújá báyìí. Lágbára Ọlọ́run. Lágbára Ọlọ́run. Ogunlé ayọ̀. Akọ̀rò ní sírì. August láwàá yìí. Ogunlé ayọ̀ ọ̀sẹ̀ mọ́fọ̀. A lè bẹ̀rẹ̀ most of these projects ká parí ẹ̀ before election. Tí mo fẹ́ sọ fún yín ni pé tẹ́ ẹ bá ti dìbò fún àwọn tí a fà sílẹ̀, èmi á dúró lé wọn lọ́rùn láti ẹ̀ṣọ́ pé wọ́n ṣe project yìí. Ṣùgbọ́n tẹ́ ẹ bá dìbò fún wọn, àwọn tó bọ̀ kọ́lọ́wádé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa wó ọjà ayé ègé ni wọ́n ti ṣe rí. So màá ti fi sínú ìwé tí mo fẹ́ kọ sílẹ̀ tí màá gbé fún bí ìbàdé kan bí tó bá ti di gómìnà. Ọ̀nà tó ń wọ ipò ọjà náà. Àtàsí ti fẹ́ sọ mission tí wọ́n ní kí n wá síbi kí wọ́n bá wọn commission. Àwọn tí wọ́n ń kí mi pé mo ṣeun Olúfádé ní kẹ́ máa kí o. Táwọn kan pé ẹ fẹ́ ṣe project báyìí. Ṣé ẹ lówó ṣe to the state? Once the pastor say yes, for me, approved for implementation. Ẹ̀bùkí ṣeun àti ẹ̀yin tẹ́ ń ṣe ìjọba ní ìjọba ìbílẹ̀ Ìbàdàn North. Ẹ̀yin náà wọ́n á tún darí padà ní election December. So continuity our. The last thing I was ní pé mo kí àwọn fámìlì Ọ̀dẹ́rìnlọ wípé ẹ kú oríire bí trailer park tó wà nínú bí ẹ tí ò bá mọ ìtàn ẹ jẹ́ ń sọ ìtàn fún yín. Balógun Ọdẹ́yìnká Ọ̀dẹ́rìnlọ wọ́n save ilẹ̀ Yorùbá. Ìjà Òṣogbo ẹni tó lead Yorùbá army nínú ìjà yẹn òun ni Balógun Ọdẹ́rìnlọ. And family wọn, a prominent family nílùú Ìbàdàn ni. I named that trailer park after Balógun Ọdẹ́rìnlọ. Mo kí gbogbo ẹ̀yin ọlọ́jà àti ẹ̀yin ìyẹn ìpínlẹ̀ Ọ̀yọ́ fásitì tẹ́ ṣe fún mi. Ó ti pé ọdún méje àti oṣù mẹ́ta. Àwọn tí wọ́n bá sọ pé báwo la ṣe ṣe léyìí kí la fẹ́ ṣe bí tẹ́ bá wo iye tí mo ti lò iye àkókò tí mo ti lò nínú táàmù ọdún mẹ́jọ mo ti 90% of my time ni mo ti lò. Téèyàn bá gba oríyìn nínú 90%, 10% tó kù àgbà oríyìn bẹ́ẹ̀ náà ni pé wọn ò rí gàgà sí i. Mo fẹ́ bẹ̀ àwọn tí wọ́n ṣì ń rò pé 10% tó kù yìí ó ní àwọn fi bá ara
wọ́n fi máa ń. Orúkọ tí Ọlọ́run bá ti tún ṣe. Kò sí ìbàjẹ́. Kò sẹ́ tó lè bàjẹ́. So mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́. Ní àǹfààní yẹn, wọ́n á ṣe dáadáa fún ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ ṣeun, mo dúpẹ́ o. Thank you, Excellency.